ọ̀rọ̀ ní máa pé ní máa kómokómo rò wá gbogbo ọ̀rọ̀ ló sì lésì àmọ́ èèyàn àfèsì fáwọn tó bá lẹ́kọ̀ọ́ bálùkù àni ọba sọ̀rọ̀ a ní walakinna akthara nasi la ya'lamun walakinna akthara nasi la ya'qilun walakinna akthara nasi yajhadun kẹsìrì àti ọlọ́run lò ọlọ́run ọ̀pọ̀lọpọ̀ èèyàn ní onílàákàyè ọ̀pọ̀lọpọ̀ èèyàn ní ọmọ ọ̀pọ̀lọpọ̀ èèyàn ní òdodo ńlá tí máa gbìyàn lérí òdodo náà mo wá sí Èkó lánàá mo wá sí ọ̀dọ̀ ilé àfa wa ilé wa níbi tá a ti mú mẹ́ẹ̀ma markaz ta'lim al-arabi al-islami Agége tí ọlọ́run fi ìdálẹ̀ rẹ̀ sí ọ̀bá wa Sheikh Adam tọ́lọ́n tó wá ní kí Sheikh Adam ó sípò padà ọlọ́run tó wá gbé fún àlífà wọn Muhammad Habibullahi Adam Abdullahi Ìlọrí adamallahu ayatahu olórí ibú lọ́wọ́ pọ̀jù nínú àwọn èèyàn ìwọ tí ọba jáde kí wọn náà jáde kájọ fèsì fúnra wa kò ní yẹ ọ gbogbo tó sì kójọ láyé yọ bàjẹ́ lójú rẹ láì fi wọlé ń bẹ́ ń bí kí n lọ kí n kúnlẹ̀ fáfá mi nígbà tí ibú ń bẹ́ yín jà tàwọn tó bí yín bẹ́ẹ̀ lè kúnlẹ̀ fún àfa yín àwọn òkúnlẹ̀ fáfá wa á sì ṣe kíndìmá fáwa kí wọ́n ní pírọ́blẹ́mù tiẹ̀ kí ni pírọ́blẹ́mù wọ́n tí wọ́n bá jẹ́ lérí ibú ọba pé yẹn ẹrú àfa wa náà ni bí àwọn bàbá rẹ bá ka tíra tó ń bá jùlọ lékewu ní kí wọ́n lọ mú tíra tẹ́ ń lò ń jọun ó ti kéré tíra dẹ̀ndẹ̀lẹ̀ ní tàlímù ní mùtàlìm ọ̀nà tí wọ́n ti ń kẹ́kọ̀ọ́ lọ béèrè ó ní àfa mi ni tó bá fẹ́ wọn dẹrú rẹ̀ tó bá fẹ́ kó tukùn mi lọ́dọ̀ àti kọ́tà mi tíra náà ibi tó wúlò dé wọ́n ń lọ Saudi Arabia àwọn yẹn fi ṣe project masters wọ́n fi ṣe PhD ó rí tó bá dé àwọn library ní Saudi Arabia ó rí kí wọ́n wá kàn wọ́n níbẹ̀ kí ni ń dùn ọ́ kí ni ń ta ọ́ ṣé ìwọ̀n akúnlẹ̀ fún bàbá rẹ̀ kọ́ mi ń kéwú bàbá rẹ̀ kọ́ mi ń kéwú ibi tí mo ti mú màá ìyẹn kúnlẹ̀ ìyẹn sì fún bẹ́ẹ̀ ní respect àfa àwọn Ṣẹ́úkì àádẹ́ oníkálukú yàtọ̀tọ̀ àwọn Saudi àwọn akíra wọn kìsì ara lẹ́ẹ̀kẹ́ gbàngbò lẹ́yìn akàn ní kìsì yàn èyí ṣe tiwa ẹlòmíì ọwọ́ wọn kìsì ọwọ́ ẹlòmíì kìsì ẹsẹ̀ ẹlòmíì ọwọ́ di ara wọn kíkí lẹ́yìn kò mí nìkan kan báwa ti kíra ti respect náà ní abẹ́rẹ́ fáfá wa àkùnrin fáfá wa èyí tí bá wọn dùn wọn bẹ́ẹ̀ ní kò sọ èyí tí bá ń dùn ọ tí ń sì ń ta ọ tí ń sì ń ru wọn bẹ́ẹ̀ òní kò sọ wọn làwọn kan wọn kọ́mẹ́ntì pé ẹrú bẹ́ẹ̀ náà ni mi ọ̀gbọ́n tí mo ní amílù náà lé ní kó àtàbà rẹ wàláhi wàlí kúrán èsì ní kó tàfà rẹ tàfà mi náà ní kù tàfà rẹ bá jẹ́ ni ọlọ́run bí ṣé Adamu ti mọ̀ wá ipe gbogbo àfà ní ẹ̀pọ́n lé tàbá rí bẹ́ẹ̀ ni ọlọ́run tó náà pọ́n àfà rẹ lé àpọ́n lé mo wá béèrè pé kí ni ti ń dùn ọ kí ni ń ta ọ kí ni ń rọ ibi tí mo ti lo ọdún méje 7 calendar years ni mo lò alhamdulilayi alhamdulilayi walilayi kamal arẹ́rẹ́ mbẹ́ tá a lè gbàgbé fi hayati wa mamati táwọn ọmọ wa gan máa sọ èsì nu fún àwọn tí mo rí kọ́mẹ́ntì wọn pé àwọn ẹrú Agége bẹ́ẹ̀ ni ẹrú babalágége ẹrú Sheikh Adam ẹrú àwọn ọmọ Sheikh Adam ẹrú markazi bá ti jẹnu ọlọ́run wa ní pé wà lẹ́rú lọ́dọ̀ yín gbàtà àti rẹ̀ wà lẹ̀ fún bẹ̀rù àwọn àníjẹ́rú fún àwọn bàbá yín àwọn yálà bàbá yín àníjẹ́rú fún wọn ibẹ̀ náà lájẹ́rú fún ibẹ̀ náà ni akẹ́kọ̀ọ́ níbẹ̀ ọmọ sẹ́tí sí Haram ṣe ni ọmọ sẹ́tí sí Haram bàbá rẹ̀ ṣe wẹ̀ bàbá rẹ̀ ṣe wẹ̀ kéèyàn da ilé kéwúlẹ̀ kíláàsì mẹ́jọ kọ́ wá jẹ́ pé kọ́ máa lọ sàgbé tíra lẹ̀ lárúbáwá kò ṣe fọlọ́fọlọ́ kọjá pé sílábọ̀sì bẹ̀rẹ̀ lárúbáwá nílò òun ló gbé sílábọ̀sì tiẹ̀ mẹ́tọ̀dù tiẹ̀ wá àwọn dúdú tiẹ̀ náà ní ń kọ́ àwọn ọmọ tí ń kọ́ gbogbo àwọn ẹ̀dẹ̀ jáde wọ́n dẹ̀ gba gbogbo bíkíbi lọ níbo la kà lónìí bíjà bá ń bẹ mẹ́ sọ fẹ̀gàn sí ìyẹ̀dẹ̀ kó mẹ́ níbo la dé tà nílò ọmọ kí n Sheikh Adam mẹ́ntọ̀ mi Ali Amilak rahimahullah Sheikh Mustafa Zuglol òun náà ní kọ́ ń sọ̀rọ̀ rẹ̀ náà ní kọ́dà bá sùn tí ń kọ́ òun náà ní tó kọ́ ń sọ̀rọ̀ Sheikh Adam ó ní nàṣánà fi كطلابنا عاجم نتعلم اللغة العربية والإسلامية حتى تعددنا وكنا عشرات ثم ازددنا حتى صرنا مئات ولست مبالغا إذا قلت إننا اليوم بلغنا ألوفا وعشرات الألوف كلنا اقتبسنا نور العلم والإسلام من هذا المكان وعمل كل منا شعلة هذا النور معه إلى مختلف البلاد وفي مختلف الميادين فينا دعاة يدعون إلى الله بالحكمة والموعظة الحسنة وفينا وعاظ يتغلغلون في القرى ويدعون إلى الله وفينا مدرسون يعلمون في مدارس العامة وفينا الذين أسسوا المعاهد والمدارس على اختلاف المستويات لتعليم الدين الإسلامي وفينا موظفون في دواوين الحكومية أو وزارة الخارجية والداخلية والإعلام ودور القضاء وفينا من اقتصر على ما تعلم من هذا المركز ولم يلتئك بجامعة في داخل ولا في الخارج بل صار يعمل بما علم حتى ورثه الله علم ما لم يعلم وانا العبد الفقير من اولئك الفريق واخرون التحقوا بالمدارس الانجليزيه وتخرجوا دكاتره منهم عبد الرزاق ابو بكر وهو محاضر في جامعه دوري واستاذ يونس عبد الله وهو قاضي في ولايه كوارا واخرون التحقوا بالجامعات في البلاد العربيه كمصر والسعوديه وليبيا وسوريا وتحصلوا على الاجازات العلميه العاليه ثم عادوا الى بلادهم وهم الان في مختلف المناصب العاليه ومن اولئك الاستاذ محمد راجي ولم يكف الامر في نيجيريا بل تعداه الى الاقطار المجاوره كبني وتوغو وغانا وسائر العاج فربما قوابة عدد منهم في جميع الاماكن التي مررت بها او التي سوف تمرون بها ان كان كل هذا وذاك قريبا نظرا لكون هذا المكان بعيدا عن الجو العربي فالاقرب ان يكون كاس العمل على جهد فرد واحد ولا يجد معونه لاحقه من الحكومه ولا من الجمعيه ولا ايها الا نادرا بل قام وحده حتى نجا على يديه عدد صاروا يساعدونه في عمله وكم من عقبه وكم من صعوبه وكم من عرقله يدوها في طريق الاعداء ولكن الله تبارك وتعالى نصر عبده وعز جده وهزم العصام وحده
لا إله إلا الله ولا نعبد إلا إياه مخلصين له الدين ولو كره الكافرون يا صاحب الفضيلة هذا قليل من كثير مما يسمع به الوقت أستعرضه إلى فضيلتكم لتعرفنا نحن ومن أين نحن. وكان شيخنا آدم عبد الله العروري يقول لنا دائما إنه لم يكن قد تعلم في البلاد العربية ولكنه تثقف بزيارة البلاد العربية وبتصل المشاهد العربية عام عجه سنة 1946 الميلادية. بشرينو ìwé lẹ́yìn ní kúnlẹ̀ fún ìwé lérí ibú tọ́lá ń kúnlẹ̀ fún bẹ́ẹ̀ ṣerú sẹ́tì bàbá ìṣẹ́ tó kúnlẹ̀ fún àbí tó kúnlẹ̀ fún ọ̀dà nǹkan lẹ̀ àwọn àdàgbà síbẹ̀ elédè bàbá dé márkàsì ọ̀pá gbogbo àwọn ọmọ ìlú tá àgbọ́rí ẹgbọ́ ìmẹ̀kọ ẹgbọ́ ìmọ̀lá àgbà bíjan àgbọ̀ tógó láwọn gbèríko tá àgbọ́rí ìbàbá ìlú kó gbogbo wájọ kò wá wà náà lọ́wọ́ lọ́dọ̀ ẹnìkan kò ọpẹ́rẹ́tì ọ̀ndà society kan kò ọpẹ́rẹ́tì ọ̀ndà jama kan kò ọpẹ́rẹ́tì ọ̀ndà gọ́ọ̀mẹ̀ntì kò sẹ́ni kan tí ń finance ẹ̀ àfi dáni kaba mú nǹkan tó bá wíwọ́n sẹ́lákẹ́ mú wa lókù wọ́n fún lọ́wọ́ náà lárúbáyé dá padà tòun tí bó ti wá ṣe tọ́wọ́ ayé gbogbo àwọn ọmọ ọwọ́ adé ó ní àwọn tí wọ́n ń pèpè sójú ọ̀nà ọlọ́run بالحكمة والموعظة الحسنة pẹ̀lú wáàsí tó dáa àti wisdom ń bẹnu wọn tí wọ́n ṣe wáàsí káàkiri gbogbo ìdíkò ń bẹnu wọn àtọ́ dálé kéwúlẹ̀ ń bẹnu wọn àtọ́ pẹ̀lú tí wọ́n ké márkàsì náà ni wọ́n kọ́ wọn ò tó kẹ́kọ̀ọ́ níbi kankan mọ́ wọn ò lọ yunifásitì kankan wọn ò ká dípúlọ̀mù kankan ẹnu tí wọ́n kọ́ náà ni wọ́n ti ṣiṣẹ́ pẹ̀lú tí wọ́n mọ̀ ọlọ́run sì jogun tí wọ́n fún wọn nínú wọn ni sẹ́hùn sọ́wọ́sọ gbòòrò sọ́sẹ̀ fọ́ọ́rọ́ nínú wọn bàbá wa Yunusu Kírun sọ́sẹ̀ fọ́ọ́rọ́ nínú wọn ni Isabalo sọ́sẹ̀ fọ́ọ́rọ́ nínú wọn bàbá wa Yahya Mutadu Agodi sọ́sẹ̀ fọ́ọ́rọ́ sẹ́yìn wọ́n ní tùmọ̀ ayé nínú ayé bàbá wa Ìmáàmù Àgbà tòní nínú wọn ni sọ́sẹ̀ fọ́ọ́rọ́ sẹ́yìn bàbá iná ló ṣiṣẹ́ ń bẹnu àwọn tó pé ní wọ́n tún lọ kẹ́kọ̀ọ́ làjú tèbó sí nínú wọn ni Professor Abdulsaki Aderemi wọ́n ti pọ̀ Professor Abdulbaki Suleiman Agaka Professor Isa Alabi Professor Hamza Walabisa Alilu Lai Gbodofu wọ́n ti pọ̀ abẹ́ bàbá iná wọ́n ti produce gbogbo wọn ń bẹnu àwọn tó lọ lẹ Lárúbáwá jọpẹ́lẹ̀ Lárúbáwá ni wọ́n tún ti kẹ́kọ̀ọ́ adájọ́ ń bẹnu wọn Yunus Abdallah adájọ́ ni information ń bẹnu wọn Fẹ́mi Abbas tó jẹ́ former editor fún Concord Abiola ń bẹnu àwọn tó ti ambassador nínú ọmọ tíṣẹ́ Adamu produce iṣẹ́ sí Adamu wọn dúró ní Nàìjíríà nìkan ó dé Ghana ó dé Togo ó dé gbogbo obìnrin kò yẹn ló dé káàkiri tó jẹ́ kóhun nìkan èyí tó yà ẹ̀rẹ́ ni kóhun nìkan ni kò sí jẹ́ máa kàtí ń finance ẹ̀ kò sí sọ̀rọ̀ kò sọ́gà nígbà kan ní Nàìjíríà àti nínú ilé tí ń finance ẹ̀ òun nìkan náà ló ṣiṣẹ́ yìí kò kẹ́kọ̀ọ́ lọ́dọ̀ lẹ́ Lárúbáwá bí ìbá ti kọ́ kàn lọ sí ìsì ara wọn gbogbo nǹkan ló sì lọ yóò máa sọ Lárúbáwá ẹ̀ nígbà jẹ̀ níbẹ̀ mú àbá àtiẹ̀ wá mú táfà rẹ̀ kọ́ wá ẹ̀yìn tó wá sí gbogbo arúgbó sẹ́yìn sẹ́ àníkúnlẹ̀ tó bẹ̀ èyàn tó sọ gbogbo àdàbọ̀ ṣe dà yìí ọmọ rẹ̀ náà tún wá kọ́ wa 1978 bàbá Mudibu ti kó èmi 1978 ni bàbá Mudibu ti ń kọ́ wa àwa 66 lọ́kọ́ sẹ́bẹ̀ ẹ̀rọ ànípẹ́lẹ́ kò ní yé ọ́ ìsẹ́pẹ̀ fún yàrá ibi àmọ́ kò ní yé ọ́ pẹ̀lú kọ́mẹ́ntì pé àwọn kúrò àwọn ẹrú Agége ìní jẹ́rù lé bàbá rẹ o ó dùn mọ́ mi ẹrú Agége ẹrú mọ́ríkàsì tó wà lágége wà ìdá sókèrà baldatu Agége rọ́jà azinu ilà àlóòlì tábàdàkọ Agége lónìí lákà yọ lọ́sọ́dọ̀ Sheikh Adam wà ìdá sókèrà Sheikh Adam tábàdàkọ Sheikh Adam rọ́jà azinu ilà àlóòlì tábàdàkọ Agége ọ̀dọ̀ bàbá lákà ìwọ lọ tábàdàkọ Sheikh Adam ọkàn wọ́n lọ Agége wà min thamma اعتقد العالم أن للمركز فضلا ومنا على 90% ممن يكتب أو يخطب lónìí مركز يكون 90% níbi tẹ́lifíà wà tàlím wọ́n sọ òye àwọn tó produce kìí ṣe bọ́lọ́bọ́lọ́ kìí ṣe àfáà tí ma jókòó ṣé Ádámù ń kọ́ wa ni ọmọ rẹ̀ náà ń kọ́ wa ni a tẹ̀lébà fún bẹ́ẹ̀ èyí náà ni ó sì pọ̀ ní ó dùn ọ́ kéèta kéèrò òun náà ni láàárọ̀ hatan lè lásù oríkèété ẹni sùn kéèní wọ́n ẹni sinmi bàbá ńlá bàbá rẹ̀ oní sinmi a respect Sheikh Ádámù títí bàbá ń bẹ àwọn ọmọ alóòtú ma ṣe lọ a respect àbá Mudibu Markaz gbogbo ọmọ Sheikh Ádámù kò sí tàn ní respect kò sí ìta ìta nìkan ọkàn yìí nígbà tí a bá yín ọkọ̀ wa ń kéwu èyí tí ń dùn iná Al-Ilori wọ́n sọ́ọ̀tù للقرآن مسموع الإلوري هو علم للدعوة مرفوع الإلوري هو شيخ الدعاة لا نظير له الإلوري هو رجل القرآن الأول قبل أن يوجد مثله الإلوري هو لسان الصدق ومكيال هو لسان الحق ومكيال الصدق الإلوري هو شيخ الدعاة لا نظير له الإلوري بروح الشعر العربي وأكلية العديد وملكة التعليم والتعليم عنده ملكة وسلموا gbogbo ntí ma sọ ìmọ̀lẹ́ dìfẹ́ndì الإلوري هو صوت للقرآن مسموع Sheikh Adam sẹ́wọ̀n lóhùn àlùkùránì o imitate yẹn kankan ló gbóhùn rẹ̀ wá gbogbo ayé sì gbà lọ́dọ̀ rẹ̀ الإلوري هو علم للدعوة مرفوع òun là sí àmàtà gbẹgà báyìí ọkọ̀ ntẹ́ni kọ̀ọ̀kọ̀ ní fadawa wàá bẹ̀rẹ̀ lọ́wọ́ mi Al-Ilori wà lọ́dún Al-Qur'an al-awwal qalla an yudada misluhu ọmọ kàtọ́ rí wẹ̀ Al-Ilori wà lisanul haqq òun náà ní sọ̀rọ̀ domi kìyàrá sirik àwọn àjẹ́ àgbẹ̀jẹ́ pé ọ wọ́n pè ní dọ̀dọ̀ bá àtúkẹ́ wọn wá sí wá wọn wọ́n pè bàbá rẹ̀ ní wọ́n pè àfà rẹ̀ ní gọ́gọ́ ọ̀bùn ṣètì pé wọn gbogbo ààyè tó tóbi láwọn ààyè ni wọ́n ti ń pè yí sáfáyé ni torí pé wọ́n máa pè lódodo ni Al-Ilori wọ́n ṣe duat gbogbo ẹni tí pẹ̀kọ̀ ń ṣe wọn lánàá ní ìrànlọ́wọ́ àárín rẹ̀ Al-Ilori bí ìṣeré làárọ̀ mi wà àkìlíyàtì làdí wọn máa kàtì tàní tó ọba láyà gbogbo sàmìkẹ́tì máa mẹ́lọ́ jájọ pàdé lórí kìnìún kí n bí ọ́nù ṣẹṣẹ́ Adam lanatullahi alaykum ìgbẹ́jìnà sí ọlọ́nkọ́ máa gbẹ̀jẹ̀ nǹkan kan wà lánàtú láàyè ara máa láyè lánàkùn ìgbẹ́jìnà sí ọlọ́nkọ́ máa gbẹ̀jẹ̀ ọba sẹ́bi lẹ́yìn ilé àfa wa ni ibẹ̀ láàmà rẹ̀spẹ̀tì àti níta rẹ̀spẹ̀tì mẹ́ tọ́ba àmọ̀ pèsè Adamu sẹ̀kẹ́ jájọ pàdé lẹ́bi kìíní kẹ́mi obi ọ̀nù sẹ́lẹ̀ ń tọ̀ ní ma kọ́ba Allahu wajak ọlọ́wọ́ kọ sẹ́ni yọ̀ọ́ àgbàkà mùnàfíkì yìí nípa rí ọ̀rọ̀ mi ya Mudibu Markaz ètí ń bí wọn nínú àná wà inna jundana lahumul ghalibun nígbà tí wọ́n ṣe gbọ́ aburú tí wọ́n ṣe bọ́lá ti ṣe fún Yusuf wọ́n ní láti náà bí annahum bi amrihi hadha wa hum la yash'urun gbogbo aburú tí wọ́n ṣe fún ọ yọ̀ ń bọ̀ wá sọ fún wọn wọ́n sì máa dìnnà ìbáwọn ṣe fún ọ ya Mudibu Markaz n tí wọ́n ṣe pẹ̀lú ilé kan lọ́run lójú ní tètè mú gbogbo rẹ̀ tí mú wa sàádà láti múra yìí eléyìí yóò tó máa dùn ọ̀tá ni yóò sì máa dùn wọn ni àsìkẹ́kùlà àwùjọ méjèèjì ní nísìnyí ya Mudibu Markaz kọ̀dí jẹ́ hàtà alọ́ jagun gbogbo wa fasọ̀fẹ́rẹ́ta òun ènìyàn ogun wà àmìlítà wà ṣiṣẹ́ wà àṣàǹtà wà láàyò ṣiṣẹ́ dáadáa wà bàlẹ́ìtà ẹgbogbo àwọn àmàbá ní bílíọ̀dì tó ṣe wà àtikọ́ǹtà wà kúlìtà gbogbo gbọdọdọ lọ́mọ sọ
wàdú fìtà fún àfọwọ́ta wọ́n wá ṣe gbogbo àìmọ̀ wọn ara wọ́n wò ó mú gọ́ṣọ́ àpọ̀lá kò mí nà dùn à àwọn máa ṣàdúrà fún ọ ní gbogbo gbà o kì í sọ̀rọ̀ bàbá nígbà rẹ wa ọ̀dọ̀ Ọlọ́run lọ́wọ́ yóò kú mo ti mẹ́ntẹ́ ń bú Sheikh Adam nínú ọmọ kéwù wọn lálàsí lọ́wọ́lọ́wọ́ báyìí lágége báyìí oxym birobel kaaba oxym birobel masaf nínú ọmọ kéwù ni ẹ máa sọ̀rọ̀ Sheikh Adam láìda ó ní ẹran rẹ lọ́wọ́ báyìí ẹnì kejì rẹ náà rẹ lọ́wọ́ báyìí sẹ́dáni kanu Sheikh Adam ni wọ́n ń bú nínú mọ́tò ní wákàtí kan àbọ̀ ebi fídíò rẹ mẹ́ kí lọ́kàn àgbẹ̀ wọn lọ wàláhì wọn lálàsí kú ni èkejì rẹ kú sílé wẹ̀ bọ́lá wọn ti máa sẹ́nu Ọlọ́run pẹ̀lú ní alimuntakin yóò máa gbẹ̀san Allahumma harib man haraba asal markaz Ọlọ́run gbogbo ẹni tó bá gbógun ti markaz bá gbógun ti mina munafikin nínú àwọn munafikin o wal mutamaridin àbí náà àwọn ọmọ tó gbẹrù gbẹrù nínú ọmọ markaz náà ni o wòlò tó sọ pé wà inna jundana lahumul ghalib gbogbo jẹ́ àwọn àti wo bẹ́ẹ̀ bá a fi ṣe àbájá fún bàbá ńlá bàbá wọn bó ṣe nínú yáyà markaz wal mudir ayé dájú lákìtàn lọ markaz yóò máa bẹ̀rọ ni wàyáyà mudir náà máa sẹ̀mí lọ ni wàyáyà almarkaziyun gbogbo àwọn markaziyun almukhlisun àwọn tí wọn láfọ̀ máa ń bẹ̀ ni wọ́n máa bẹ̀ lọ gbére ni wọ́n fòrò gbogbo àwọn francis tó tún da sí markaz náà albarara alawfiya tí wọ́n jẹ́ ní ire àjẹtọ́mọ́ mọ́ ń retí ẹ máa ṣe episode yìí lọ iye tabalẹ̀ ṣe lọ ni àmọ́ màá ní ọtọ̀ balẹ̀ jáde o ọ̀wé sí ni kájọ pàdé ibẹ̀ wọn máa pọ́nlé lọ o pẹ̀lú ògbó tọ́lọ́hún níta fi wá sàbúrú síbẹ̀ ọlọ́run ní jẹ́ kárí níta fi ní ẹlẹ́sẹ̀ tìbẹ̀ mọ́ ọlọ́run ní sàdáwò fún wa ọlá tànàbíyà Muhammad ọlá tuntun bìrì ọlọ́run subhana man la ilaha illa huwa wa huwa kullu shay'in alim subhana rabbika rabbil izzati amma yasifun wa salamun ala al mursalin walhamdulillahi rabbil alamin.